Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ o nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. A yìn yín lógo nítorí pé ẹ̀yin lọ́lọ́run lánàá lónìí àti títí ayé àìnípẹ̀kun. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ayérayé nínú àwọn ọ̀run lónìí Olúwa ẹ gbà ìyìn wa. Àti dé ní orúkọ Jésù Kristi gbogbo àwọn tó darapọ̀ mọ́ mi lónìí láti gbàdúrà. Lórúkọ Jésù Ọlọ́run yóò fún yín ní ẹ̀rí tuntun. Mo ní orúkọ Jésù Kristi ọ̀nà àlà fún yín. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò dáhùn àdúrà yín. Ní orúkọ Jésù Kristi ọkàn yín á balẹ̀ lórí iṣẹ́ yín, lórí ayé yín, lórí ọmọ yín, lórí ìdílé yín, lórí ọkọ yín, lórí aya yín, lórí àwọn ọmọ yín, níbikíbi tí ẹ tàn dé, bí ẹ ṣe ń ronú dé ọ̀dọ̀ wọn mo ṣe ń gbàdúrà ẹ̀. Ní orúkọ Jésù Kristi ọwọ́ Ọlọ́run yóò dé ọ̀dọ̀ wọn. Ògo ni fọ́nà lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ọ̀tun èyí tó tún fún wa. A yìn nítorí pé Ọlọ́run ṣí wa níyè. Ní gbogbo ìgbà tí n bá ti lanu báyìí láti wà níwájú Ọlọ́run láti gbàdúrà, mo máa ń dúpẹ́ o fún ìṣíníyè. Torí mi ò tiẹ̀ lè imagine ara mi pé irú ìgbé ayé àwọn tí wọ́n mú sìn yẹn ni màmá gbé. Mo máa ń dúpẹ́ yẹn lọ́tọ̀ pé Olúwa mo dúpẹ́ fún ìgbàlà ọkàn mi. Mo sì gbàdúrà gbogbo àwọn tó wà nínú ìdè àgàmọ́ra lónìí Ọlọ́run á tú wọn sílẹ̀ lórúkọ Jésù Kristi tán bá jẹ́ àyànfẹ́. Mo ní ìfilọ̀ bíi méjì kan mo fẹ́ kí ó dẹ̀ méjì ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ ẹ̀ ni pé àdúrà ọdọọdún Yom Kippur, àwọn ọmọ Israẹli ló ní àdúrà yẹn ọ̀túnla ni o bẹ́ẹ̀ ni ó ti dé. wọ́n ní bá a dá ogún ọdún á pé bẹ́ẹ̀ ló ṣe rí gẹ́lẹ́. Ọ̀túnla yìí náà ni yóò ní àwọn tí àkókò ti Israẹli ní o, àkókò ti Israẹli ní o ní ìrọ̀lẹ́ Israẹli ní yóò títí di ìrọ̀lẹ́ ti ọjọ́ kejì yóò la máa ṣe. Bí mo ṣe ń ṣàlàyé yẹn, mo ń dáhùn ìbéèrè kan ní ọ̀sẹ̀ tó kọjá wípé ẹni yẹn béèrè pé Amẹ́ríkà, mo wá lo àpẹẹrẹ Amẹ́ríkà tẹ́ ẹ bá gbàgbé pé kì í ṣe àkókò Amẹ́ríkà lẹ máa lò. mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé àkókò Israẹli òun lẹ máa lò. Wọ́n fi mẹ́sẹ̀jì ẹnìkan tó mi létí lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo ṣe ń sọ yẹn wípé ní ibi tí àwọn ń gbé àwọn Júù wọ́n súnmọ́ ìtòsí ilé wọn, something like that. mi lè pick ọ̀rọ̀ yẹn word for word torí ọmọ tí ó fi hàn mí kò wá sí ibi tí a ti ń ṣiṣẹ́ tí a ti ń ṣe prayer kò lè síbẹ̀ bá tún confam padà wípé ẹni yẹn kọ́tẹ́ni yẹn kọ́ ni wípé àwọn Júù wọ́n ń gbé ìtòsí ilé wọn wípé ìrọ̀lẹ́ ọjọ́ yẹn làwọn ń ṣe ìrọ̀lẹ́ Amẹ́ríkà, wọn ò ṣe ní ìrọ̀lẹ́ Israẹli. mo kàn rẹ́rìn mo ní kí ọmọ yẹn kó máa lọ kó máa ṣe tiẹ̀. mo kàn béèrè pé gbọ́ ṣé bí ìwọ ṣáà sí ní Amẹ́ríkà jọ calculate time Israẹli tiẹ̀ kò ṣe. Ẹwọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ṣẹ́ni tí a bá sọ̀rọ̀ fún yín we have nothing to gain. Kì í ṣe pé a ṣe nítorí ká lè mú nǹkan kan sápò. Kò sí ọ̀nà kankan tá a fi ń rò. Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí wa bá ṣe ń sọ̀rọ̀ yìí o. mo ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí mi mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. mo yẹ pé mo sábà lo wá torí ọkàn ìyàwó mi dá mi lójú ni mo ṣe ń lo wá. Ẹ wo a ò ṣe iṣẹ́ ìránṣẹ́ nítorí níta fẹ́ jẹ pé ká lè popular káwọn èèyàn lè máa yìn wá kó sá a ò kíà fún àwọn kan lédè báwọn yẹn. Tán bá respect wa a máa appreciate ẹ o, ṣé o, a máa ń dúpẹ́ o. Tán bá fún wa ní nǹkan, àwọn tó ń fún wa ní nǹkan mọ̀ pé a máa ń dúpẹ́ lọ́wọ́ wọn, but kì í ṣe pé bóyá à ń target anybody. Tá bá dẹ̀ sọ pé báyìí ni a ti ṣe pros and cons, a ṣe research débẹ̀ ní àṣe kankan búlabúla. Now fún àpẹẹrẹ mi ò mẹ́ni yẹn torí ọmọ tó sọ fún mi náà ò mọ ẹni yẹn. Ara iṣẹ́ ẹ̀ ni pé kó máa monitor àwọn messages ní online. Ẹ̀rí èmi náà ò mọ ẹni yẹn, ṣùgbọ́n ó yé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ pé Amẹ́ríkà ni wọ́n ń gbé. Ṣùgbọ́n ohun tí wọ́n sọ jáde ni wípé àwọn Júù kan ń gbé ìrírí àbí tí wọ́n wà. Ṣé Júù nìyẹn ni?
ebi tí mo bá yín sọ̀rọ̀ ṣé Júù ní mí ẹ bá kí n tàn yín àwọn Júù ní privilege tá a ní a lè fowó rà á kí ló fà á we are not Jews by birth a kì í ṣe ọmọ Júù nípa ìbí adopted children ni wá àwọn Yorùbá dẹ̀ máa ń pòwe pé kò kí ń wà kó má ní àlà ẹ̀rí kóníkà kò má máa la tiẹ̀ o kò lè jẹ́ ti bàbá àtọmọ kan má fàlà sí so n tó tọ́ la sọ fún yẹn ọ̀nà tí èèyàn fi ń rí mú tó fi ń rí gbà òun nìyẹn impersonation ni tẹ́yìn bá sọ pé tó pé àwọn Júù wọ́n ń ṣe ní ìrọ̀lẹ́ Amẹ́ríkà ìbí náà bá wọn ṣe ní ìrọ̀lẹ́ yẹn well Ọlọ́run ló ń gbàdúrà kì í ṣe Sam Adeosun ṣùgbọ́n ọ̀nà tó pé wa jù tá a ti lò fúnra wa tó dẹ̀ pé wa tí Ọlọ́run gbọ́ àdúrà yẹn lọ́gán òun là ní kẹ́ ẹ lò bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Ọlọ́run àgbà mi blame ẹni tó béèrè ẹjọ́ ń tọ̀rọ̀ lọ ẹ má ṣì mí gbọ́ o mi ò blame wa o ṣùgbọ́n ẹbí ẹni tó sọ fún mi ó ní open space náà ti béèrè àwọn tí ò dẹ̀ kí dẹ̀ ṣe gbogbo wa òun lẹ́sẹ̀ wá múlẹ̀ nu Kristi máa sọ fún wa ìbéèrè tí ò bá tọ́ sí everybody ká máa kọ́ síta tó wá pé àwa nìkan la fẹ́ ní òye ẹ̀ ká máa sọ fún wa òun náà lèmi náà ṣe dáhùn ní gbogbogbò announcement kejì ẹjọ́ bí mo ṣe ń sọ yẹn náà ẹ máa wò ní ojú screen yín òun náà ni wípé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tuntun ṣí orí ọ̀fẹ́ mi fún wa ẹ̀ka ìjọ wa tuntun ó máa bẹ̀rẹ̀ ní Nottingham ní London mi ní Nottingham o Elliston o tó láwọn kan ṣì mí gbọ́ lọ́jọ́ kan mi ní Nottingham ẹni kọ́ ni mo pè o as in north ní tí mo pè ní m as in movement Nottingham ní London ní South West London ní Nottingham wà that's why ta fi kọ àdírẹ́sì yẹn sí ojú amóhùnmáwòrán yín báyìí tẹ́ bá ń wò báyìí ẹ rí i pé Ọlọ́run gbà wá láàyè ní St Albans Church 132 William Barefoot Drive ní Nottingham ní London SE9 3BP àdírẹ́sì ibẹ̀ nìyẹn ṣáàmọ̀ a ní ẹ̀ka kan ní Dagenham ṣùgbọ́n àtúnwá ní mi náà ní Nottingham báyìí ẹ̀rí pásítọ̀ tí Ọlọ́run yàn sí Nottingham tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ yẹn àwọn náà ní pásítọ̀ David Taiwo tí ẹ bá wọn pásítọ̀ David Taiwo àwọn ní chairman fire conference committee wa àwọn ní Ọlọ́run máa lò ní ẹ̀ka ìjọ yẹn mo dẹ̀ gbàgbọ́ pé àwọn tí wọ́n ti ṣetán fún ẹ̀kọ́ fún ìdàgbà fún ìtẹ̀síwájú nípa tẹ̀mí wọ́n á lè darapọ̀ mọ́ wọn níbẹ̀ yẹn so ẹ̀yin tí ilé yín bá súnmọ́ south east yẹn tó bá súnmọ́ apá abẹ mi ò mọ mi fi wára mọ London bẹ́ẹ̀ yẹn mo ṣe wábẹ̀ tó mi à ń déjúmọ́lé 24/7 ni so mi kì í jáde much so kò jẹ́ kí n mọ bí àdúgbò yẹn ṣe rí bọ́ mo mọ Nottingham dáadáa tó eré àbẹ̀ làwa gan máa ń dé sí fúnra wa so kò jìnnà rárá èèyàn fẹ́ lè àwọn tó bá láìkì rìn dáadáa ó fẹ́ lè fẹsẹ̀ níbẹ̀ tàbí kó jọ́ọ̀gì débẹ̀ so ṣùgbọ́n eré àbẹ̀ yẹn ni so tọ́lọ́run bá fún yín ní oore ọ̀fẹ́ ẹ lè darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ on the 20 ni wọ́n sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí mo ṣe ń wò yìí ó dàbí pé Sunday tí a máa mú yìí lágbára Ọlọ́run òní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Sunday eléyìí náà ni òní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tẹ́ bá ní oore ọ̀fẹ́ ẹ lè darapọ̀ mọ́ wọn láàárọ̀ ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ sins of our fathers ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ṣe ó ní ìdí tí mo fi mú àdúrà yìí wá tẹ́ bá bá wa gbàdúrà ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ kinní kan ní ọ̀sẹ̀ tó kọjá yẹn ohun tí mo sọ ni wípé mo ní prayer tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yẹn fún àwọn tó fẹ́ gbàdúrà nípa ìpìlẹ̀ template nìyẹn fún wọn kò sígbà tí wọ́n lò ó tí Ọlọ́run ò ní ṣí àwọn nǹkan kan hàn wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti ń gba messages o nípa àwọn tó lò tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan àwọn nǹkan tó bá yẹn lẹ́rù gan téèyàn ò tiẹ̀ gbé èmi ìwà èèyàn gbọ́dọ̀ máa sọ́ǹtà gan bẹ́ẹ̀ ni mo sọ fún wa ṣe rí àdúrà tòní template ni fún Yom Kippur prayer ọ̀tún láì ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gbà á àwọn ìmọ̀ àbẹ̀ lọ́mi Pastor kí ni prayer mi ò ní prayer point ṣùgbọ́n bí Ọlọ́run ṣe máa ṣìyanu ní ọ̀sẹ̀ yìí template tá a lè fi ṣe Yom Kippur òun gangan òun ni PrayerLife tòní ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa torí pé ntí Yom Kippur tó dá ilé náà nìyẹn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ commitment sí Ọlọ́run wọ́n á dẹ̀ tọdún yìí gan sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa ẹ̀rí kí ni kan mo fẹ́ ká mọ̀ dáadáa wípé Ọlọ́run wa tá à ń sìn Ọlọ́run onídàájọ́ òdodo ni he is a just God bẹ́ẹ̀ ni mo sọ fún wa
ìdí ẹni pé kò ní jẹ́ kí èèyàn búburú kó lọ láì jìyà. Irọ́ kò ní ṣe bẹ́ẹ̀. Onídàájọ́ òdodo ni. Kò sí nǹkan kò sí irú ọ̀rọ̀ tẹ́ lè sọ ṣe lòdì sí Ọlọ́run tó lẹ̀ mọ́ lára tó nítumọ̀. Orí òdodo yẹn ló máa dólé lóṣù. Ó ṣe ńlá lónìí pé àwọn kìrìsìtẹ́nì òde òní wọn ò ní access sí ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Òfégè ẹ̀ ni à ń gbọ́. Oh God, tá a bá ń sọ ẹlòmíà máa nìyẹn pásọ̀ yẹn ó ń criticize àwọn pásọ̀ àwọn gba ọmọdé ẹ lọ́wọ́ ikú. Ó ní mo jẹ́ ń lọ àkìtàn lọ́jà. Ta ló ráyè pásọ̀ kan? Ẹ gbọ́ lájọ tá a ti ń ṣe ìránṣẹ́. Ẹ gbọ́ ká máa pariwo pásọ̀ kìíní kan o kò dá ṣé ìyẹn lẹ́rù bá àwọn ní time fún ni. Ṣùgbọ́n à ń sọ fún yín ohun tó kùnà nínú ẹ̀sìn Kristi. Ẹ̀yin là ń bá sọ, kì í ṣe àwọn ẹ gbàgbé. Ẹ wo mo máa ń sọ fún àwọn nǹkan táànù kìrìsìtẹ́nì máa ń ṣe mí jù nìyẹn. Ọmọ pásítọ̀ àgàmọ́ra mi kò gbà ti bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ìyàwó pásítọ̀ àgàmọ́ra mi tó bá ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ báyìí fún wa, ẹ̀rù á bà yín. Ṣùgbọ́n ọmọ ìjọ ńkọ́? Wọ́n lè lu ọmọ ara wọn pa nítorí pásítọ̀ àgàmọ́ra. Kí ni ẹ̀mí tí ìmọ̀ nǹkan tó ń fà dùn ni? Ẹ̀rí àwọn nǹkan tá a fẹ́ràn láti máa gbọ́dọ̀ ní àwọn nǹkan tó lè tíkù wa, àwọn kan tó lè máa mú ara ẹ̀rìn àwọn kan tó lè máa mú wa yọ̀ ẹ̀yìn òtá. Irọ́ kì í ṣàgbékalẹ̀ ìrere gangan nìyẹn. Ṣùgbọ́n fún àwọn tó ṣe tán láti lo tẹ́ḿpìlẹ̀tì ẹ̀rí máa mú wọnú àwọn ọ̀rọ̀ Ọlọ́run kan. Torí pé tí kìrìsìtẹ́nì bá mọ ọ̀rọ̀ Ọlọ́run, òfégè pátápátá ni kìrìsìtẹ́nì bẹ́ẹ̀. Orí gbígbà tí èèyàn fẹ́ kọ́lé ó wà lọ ń dá yẹ̀pẹ̀ sínú òkun, ó fẹ́ kọ́lé dẹ̀ ni. Ẹ wo tó bá kó tipa 10,000 sínú òkun kò lè ṣe foundation. Bẹ́ẹ̀ ni gbòǹgbòrú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ṣe rí. Gbogbo ìtẹ̀síwájú wa, ìrànlọ́wọ́ wa, ìdáhùn àdúrà wa, ìní òye Ọlọ́run wa, inú ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀ wá pátápátá. Ibi tí màá ti bẹ̀rẹ̀ àdúrà mi nìyẹn. Ẹ wo kíní kan wà tí wọ́n ń pè ní ẹ̀gún ìran tí òun náà ni mo pè ní ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa. Kíní kan wà nínú ìwé Exodus chapter 34 verse 7. Exodus chapter 34 verse 7. Bíbélì sọ pé ẹni tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún ó sì ń dáríjì àwọn ẹni búburú, àwọn tí ń ṣọ̀tẹ̀ àti ẹlẹ́ṣẹ̀, síbẹ̀ kì í fi àwọn ẹlẹ́bi sílẹ̀ láì jìyà. Oh God, ó ń fi ìyà jẹ ọmọ àti ọmọ wọn fún ẹ̀ṣẹ̀ àwọn bàbá dé ìran kẹta àti ẹ̀kẹrin. Bíbélì ló sọ̀rọ̀ yẹn. Ọlọ́run náà rí fáàsì ń bẹ̀ yẹn pé ó dáa tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ó ń ṣàánú fún ẹgbẹẹgbẹ̀rún. A kàn ṣàánú fún wọn. Àwọn bíbélì pé wọ́n ní àwọn èèyàn búburú, àwọn tó ń ṣọ̀tẹ̀, àwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n ní síbẹ̀ ńkọ́, wọ́n ní kì í fi àwọn ẹlẹ́bi sílẹ̀ láì jìyà. Ṣọ́rọ̀ yẹn ò yé yín báyìí? Ó ti dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n o, ó ti dárí ìṣọ̀tẹ̀ wọn jì wọ́n o, ṣùgbọ́n kò ní í fi ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ láì jìyà. Á dẹ̀ bẹ́ẹ̀ ṣe bàbá wò lára àwọn ọmọ wọn títí dé ìran kẹta sí kẹrin. Ní tí bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ nìyẹn. Now má jẹ́ kí n pe àdúrà kan fún wa náà kí n tó tẹ̀síwájú. Bóyá àlàyé máa yọ ńbẹ̀. Á sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ kà mí mọ́ àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ pa àánú mọ́ fún, kí n má bá ìran mi jìyà ẹ̀ṣẹ̀ wọn. Oh my God. Oh Lord, count me among the thousands you keep mercy for, so I will not partake in the punishment of the sins of my generation. Jésù Olúwa, ẹ kà mí mọ́ àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ lẹ́ pa àánú mọ́ fún, kí n má bá ìran mi jìyà ẹ̀ṣẹ̀ wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ kà mí mọ́ àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ pa àánú mọ́ fún, kí n má bá ìran mi jìyà ẹ̀ṣẹ̀ wọn. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí ní orúkọ Jésù Kristi. Gbogbo àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ lẹ́ pa àánú mọ́ fún yẹn, tẹ́ ẹ lẹ́ ń dáríjì wọ́n yẹn, àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n yẹn, lórúkọ Jésù, Olúwa, ẹ kà mí mọ́ wọn. Ẹ jẹ́ kí èmi náà jẹ ìgbádùn àánú yín lórúkọ Jésù Kristi, kí n má bá ìran mi jìyà ẹ̀ṣẹ̀ wọn. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ ṣàánú fún mi. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nígbà tí ọ̀rọ̀ yẹn jáde nínú Bíbélì, Mósè òun ni Ọlọ́run bá sọ. Ẹ jọ̀ọ́, mo wá ní kí n tiẹ̀ lọ́wọ́ ìdáhùn Mósè. Kí ni Mósè fi dáhùn? Ayé mi o, ibẹ̀ ni mo ti ṣe rí. Tá a bá ń sọ,
ó máa ń dàbí pé pásítọ̀ wa ni wọ́n ń bú. Irọ́ o. Ṣùgbọ́n tẹ̀yin náà bá wò lónìí, ẹ̀yin náà ẹ fi òye inú gbé e. Kẹ́ ẹ wo ìwà ìgbéraga tó wà lẹ́nu àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run lónìí. Ìgbà tó Ọlọ́run sọ̀rọ̀ yẹn tán, kí ni ìdáhùn Mósè? Tá a bá lọ sí Exodus 34 verse láti verse 8 yẹn, 8 and 9, Exodus 34 verse 8 and 9, verse 7 ni mo kà lẹ́ẹ̀kan, verse 8 and 9 báyìí, ibẹ̀ ni Mósè ti dáhùn. Bíbélì sọ pé ẹsẹ̀ kẹjọ yẹn, ó ní Mósè forí balẹ̀ lẹ́ẹ̀kan náà, ó sì sìn. Oh my God. Nígbà tí Ọlọ́run make pronouncement yẹn, bàbá ya kúnlẹ̀ wọ̀, ó forí balẹ̀ sí Ọlọ́run ní kábíyèsí rẹ o, kábíyèsí rẹ, mo bá burúburú níwájú yín o, mo yíká ọ̀tún, mo yíká ó ló máa ṣe o. Àwọn ọba yé òun là ń sọ bẹ́ẹ̀ sí lónìí. Bẹ́ẹ̀ àwọn ọmọ Ọlọ́run ìgbà yẹn, àwọn wòlíì ìgbà yẹn, Ọlọ́run tó dá ayé àti ọ̀run òun náà sọ bẹ́ẹ̀ sí. Verse 9, ó wí pé ìyẹn Mósè ló tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí gbàdúrà, tó bẹ̀rẹ̀ sí sìn, tó bẹ̀rẹ̀ sí kọrin yìí sí, tó bẹ̀rẹ̀ sí oh God. Ní verse 9 wá ní ó wí pé Olúwa, bí èmi bá rí ojú rere rẹ, nígbà náà jẹ́ kí Olúwa lọ pẹ̀lú wa, bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn Ọlọ́run líle ni wọ́n. Dárí búburú àti ẹ̀ṣẹ̀ wa jì, kí o sì gbà wá gẹ́gẹ́ bí ìní rẹ. Oh my God, oh my God, what a humble person. Ṣé rí àwọn wòlíì Bíbélì, wọ́n máa ní ìrẹ̀lẹ̀ níwájú Ọlọ́run, wọ́n máa mọ Ọlọ́run ní Ọlọ́run, wọ́n máa mọra wọn gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara lásán o. Ṣùgbọ́n àwọn wòlíì wa tòde òní, àwọn ìgbà míì tó bá possible fún wọn gan, wọ́n á jẹ́ ká realize wípé Ọlọ́run kíṣìn wọn ni Ọlọ́run ti ń ṣiṣẹ́ tó ń gbọ́njẹ fún wọn. Mo ń sòtọ́ fún wa, ẹ máa ṣe rí táwọn pásítọ̀ yìí bá ń sọ̀rọ̀, táwọn wòlíì bá ń sọ̀rọ̀, ẹ listen very carefully. Wọ́n á sọ bí ìgbà tó yẹ pé àwọn ni aṣẹ̀dá, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ibẹ̀ lẹ́tì mọ̀ pé wọn ò mọ Ọlọ́run rárá. Tó tẹ̀ bá mọ Ọlọ́run, jìnnìjìnnì á bò ó tí Ọlọ́run bá ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ń sọ̀kọ́rọ́ fún yín o, tí Ọlọ́run bá farahàn, mi ò gbogbo ọjọ́ yẹn mo lè má balance. Àwọn àmì máa gbà mí wá ní kí ló kàn ṣe tójú yín ń lé báyìí, kì í ṣe bí mi. Oh God, ẹ wo ẹ má ìka lọ sápá abẹ yẹn tó á gba àkókò wa dẹ̀ ládùúgbò àtàfẹ́ gbà. Ohun tí mo ṣe síbẹ̀ ni pé he pleaded for mercy, ó bẹ̀bẹ̀ fún àánú. Pé Olúwa o, pé ẹ̀ nígbà kí lẹ́sẹ̀ lọ́kẹ̀ ṣàánú àwa ń tiwa o. Tẹ bá wo tóun tó fi ń sọ̀rọ̀, ó ní òun mọ̀ pé ó ní bó tilẹ̀ jẹ́ pé ènìyàn Ọlọ́run líle ni àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n wọ́n tún fẹ́ gbàdúrà yẹn ó kóra ẹ̀ mọ́ wọn. No, ẹ wo tẹ bá ń ka Bíbélì, ẹ máa farabalẹ̀ ká dáadáa. Ó ní ẹ̀jẹ̀ ń túkà verse 9 yẹn, ó ní ó wípé Olúwa, bí èmi bá rí ojú rere rẹ, nígbà náà ni kí o jẹ́ kí Olúwa lọ pẹ̀lú wa. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn, bí èmi Mósè bá rí ojú rere ẹ̀yàn Ọlọ́run, Olúwa jẹ́ kí Olúwa lọ pẹ̀lú wa. Nígbà tó ní kí Ọlọ́run lọ, kò sọ pé Olúwa lọ pẹ̀lú mi, ó ní Olúwa lọ pẹ̀lú wa. Ó wá ní bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn Ọlọ́run líle ni wọ́n, ìyẹn àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n kí ló wá sọ? Ó ní dárí búburú àti ẹ̀ṣẹ̀ wa jì, ẹ̀ṣẹ̀ wa kò sọ pé Olúwa dárí búburú ẹ̀ṣẹ̀ wọn jì. Àwọn yẹn ní ìrẹ̀lẹ̀, wọ́n mọ Ọlọ́run ní Ọlọ́run, wọ́n mọ títóbi agbára, wọ́n dẹ̀ rí Ọlọ́run. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, n ò ní ohun kan ṣoṣo láti ṣògolé lórí bí kò ṣe pé mo mọ̀ yín. Abẹ́gbọ́, tó pa àmọ́ Ọlọ́run onìkan lógo wa o, onìkan la lè ṣògolé lórí o, la lè máa yọ̀lé lórí o, tó pa àmọ́ Ọlọ́run tiwa. Jésù Olúwa, n ò ní ohun kan láti ṣògolé lórí bí kò ṣe pé mo mọ̀ yín. Nítorí náà ẹ fi àánú yín fà mí yọ kúrò nínú ìjìyà ìrandíran. Ó dà ìpógun díẹ̀, ṣùgbọ́n ẹ̀yin náà fòye gbé rí pé àdúrà tó ní agbára ni. Oh Lord, I have nothing to glorify on except I have known you. Therefore, in your mercy, pull me out of my generational punishment. Ẹ̀rí, gbogbo àwọn ìjìyà ìrandíran tó kó mo ti mọ̀ yín, sọ fún Ọlọ́run, Jésù Olúwa, n ò ní ohun kan láti ṣògolé lórí bí kò ṣe pé mo mọ̀ yín. Nítorí náà ẹ fi àánú yín fà mí yọ kúrò nínú ìjìyà ìrandíran. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, n ò máa ní ohunkóhun báyìí láti ṣògolé lórí, n ò máa ní nǹkan kan tí mo ní láti ṣògolé lórí bí kò ṣe pé mo mọ̀ yín, bí kò ṣe pé mo mọ̀ Jésù. Lórúkọ Jésù Kristi mo gbàdúrà, Olúwa ẹ ṣàánú mi lónìí, Olúwa ẹ fi àánú yín fà mí yọ, Olúwa ẹ fi fà mí yọ kúrò nínú ìjìyà ìrandíran.
Olúwa ẹ fà mí yọ kúrò ní ẹ fà àwọn ọmọ mi yọ, ẹ fà àwọn ọmọ yọ kúrò ní ìjìyà ìrandíran, ẹ fà ìdílé mi yọ kúrò ní ìjìyà ìrandíran. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi, orin kan wà ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo alámúrin yẹn, ṣùgbọ́n téèyàn ò bá kẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run kò ní mọ̀ bórí yẹn ṣe wúwo tó. Téèyàn ò bá tí ì bá Ọlọ́run pàdé, kò tí ì rí fìrìfìrì ìbẹ̀rù Ọlọ́run, kò lè mọ̀ bórí yẹn ṣe ní agbára tó. Ó ní sọ pé ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o, ohun tó bá ti pinnu lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ṣẹ́rí orin yẹn téèyàn ò bá mọ̀ títóbi agbára Ọlọ́run á máa bá wọn kọ́ lẹ́nu ni. Ṣùgbọ́n tó bá mọ̀ títóbi agbára Ọlọ́run, ìbẹ̀rù yẹn tó bá ń kọrin á máa rántí ẹ̀ǹkántà ẹ̀ tóun ní pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run mi o, Ọlọ́run tẹ̀rùtẹ̀rù fúnra ẹ̀. Ẹ wo pẹ̀lú bá a ṣe gbàdúrà yẹn, pẹ̀lú bá a ṣe ká yẹn pé Ọlọ́run ní fi ẹlẹ́ṣẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́lọ́ láì jìyà, òun máa béèrè ẹ̀ṣẹ̀ lára bàbá, Ọlọ́run máa pèsè ọ̀nà àbáyọ. Èyí tó máa dá abẹ jù mà nìyẹn. That's why mi ní fẹ́ ká focus jù lórí pé ẹ̀ṣẹ̀ foundational prayer, ẹ̀ṣẹ̀ bàbá mi òun ló máa pa mí báyìí. Irọ́, ọ̀nà àbáyọ yẹn mo fẹ́ ká máa wò. Mo ka ọ̀nà àbáyọ yẹn, oh God, mo bẹ̀ sí yin Ọlọ́run lógo ni pé Ọlọ́run máa dára o. Now ẹ jẹ́ ká wo kíní tó wà ń bẹ̀. Exodus chapter 18 verse 19 to 20. Exodus ẹ mẹ́ẹ̀ká ka Exodus yẹn a máa fi waste time. Ẹ ká bọ́ sí ìkejì ẹ̀ torí nǹkan kan náà jọ sọ, ṣùgbọ́n ìwé Ezekiel ó ṣàlàyé ẹ̀ clearly. Sorry, Ezekiel 18 19 20 ní kẹ́jẹ́ ká mẹ́ẹ̀ká lọ sí Exodus rárá. Ezekiel ni ẹni kẹ́jẹ́ ká lọ. Ezekiel 18 19 to 20. Ẹ má bínú, mo fẹ́ pe Exodus fún wa tẹ́lẹ̀. Ṣùgbọ́n kì í ṣe Exodus 18 19 20 náà kì í ṣòun. Ezekiel yẹn ni ìyẹn dá mi lójú dáadáa. Ẹgbọ́n kan tí bẹ́ẹ̀ lè sọ ọ́nbẹ̀ yẹn ni. Ezekiel chapter 18 verse 19 and 20 bẹ́ẹ̀ sọ pé síbẹ̀síbẹ̀ ẹ tún béèrè pé kí ló dé tí ọmọ kò ní fi ru ẹ̀bi bàbá rẹ̀. Now tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ yẹn ni àwọn ọmọ Israẹli ṣáà ń kó títí wọ́n lọ sóko ẹrú orí ẹ̀ náà sì wà. Ọlọ́run abèrè ṣe bàbá wò lára ọmọ tí ìdè ìran kẹrin. Ọlọ́run wa ní ṣé ẹ sì ń béèrè síbẹ̀, ẹ tún ọ̀rọ̀ yìí sọ ni. Ẹ̀yin ara bẹ́ẹ̀ sí pé kí ló dé tí ọmọ kò ní fi pín ọmọ gbọ́dọ̀ pín, kí ló tí ò fi ní pín. Ẹ wá gbọ́ o, Ọlọ́run wa dá wọn lóyìn díẹ̀ tí òun ní fi, oh God, Ọlọ́run wa mà lágbára tóun ò tún ní fi béèrè ẹ̀ṣẹ̀ bàbá wò lára àwọn ọmọ kan. Mọ́mì, dádì, ibi tí àbànàbáyọ yín wà rèé o. Ọlọ́run fi jẹ́ wa wípé àwọn ọmọ kan wà tó jẹ́ pé òun ní béèrè ẹ̀ṣẹ̀ bàbá ńlá wọn wò lára wọn láyé. Kí ló fà? Ẹni kí ló fà? Àáká ẹ̀rì mo kà síbẹ̀ ẹ tún béèrè pé kí ló dé tí ọmọ kò fi ní ru ẹ̀bi bàbá rẹ̀ níwọ̀n ìgbà tí ọmọ ti ṣe ohun tó tọ́ tó sì yẹ, tó sì ti kíyèsí ara nípa láti pa gbogbo àṣẹ mímọ́. Nítòótọ́ ni pé yóò yè. Oh my God, oh God, ṣé ẹ̀yin náà ti rí báyìí? Foundational prayer, ẹ̀ṣẹ̀ ìrandíran bàbá mi, mo máa ń bá wọn jìyà ẹ̀, mo máa ń jìyà ẹ̀. Ẹ̀yin nǹkan tẹ́ ẹ máa dù báyìí ni wípé níwọ̀n ìgbà tí ọmọ ti ṣe ohun tó tọ́ tí ó sì yẹ, tó sì ti kíyèsí ara láti pa gbogbo àṣẹ mímọ́, nítòótọ́ ni pé yóò yè. Mọ́mì, dáàdì, ẹ gbọ́ clearly níbẹ̀ yẹn, Bíbélì ò pòwe níbẹ̀ yẹn. Ọlọ́run níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ṣe ohun tó tọ́, níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ṣe ohun tó yẹ, nígbà tẹ́ ẹ bá pa gbogbo àṣẹ Ọlọ́run mọ́, kì í ṣe kẹ́ pa díẹ̀ mọ́, kẹ́ rú díẹ̀, kẹ́ pa gbogbo ẹ̀ mọ́, òun á kọ́ òun ní béèrè ẹ̀ṣẹ̀ bàbá yín wò lára yín. Ó wá fi kún ní verse 20 pé ọkàn tí ó bá ṣẹ̀ ni yóò kú. Ó ní tó bá pé ipa tí yín ni o, ọkàn tó bá ṣẹ̀ òun ló máa kú. Ó ní ọmọ kò ní ru ẹ̀bi bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni bàbá náà kò ní ru ẹ̀bi ọmọ rẹ̀. Ìwà rere ènìyàn rere yóò wà pẹ̀lú rẹ̀, ìwà búburú ti ẹni búburú náà la ó sì kà sí i lọ́rùn. Can you see that? Ṣé rí ọ̀nà àbáyọ bẹ́yẹn? Ọ̀nà àbáyọ fún wa ni wípé ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ níwájú Ọlọ́run, ká sì tẹ̀lé gbogbo àṣẹ
Ọlọ́run ní gbogbo ìyẹn gbogbo àwọn tí ogun ìdílé bá jà yẹn ẹ̀ sí lára àwọn mọ́ nìyẹn. Àwọn tí wòlíì rántí pé family cause ẹ̀ sí ń bẹ̀ mọ́ nìyẹn. Àwọn tó pé ìran wa age of 40 la máa ń kú kò kàn yín mọ́ nìyẹn, ní ìdádúrà yẹn mọ́ nìyẹn. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Ẹ kọ́ àwọn ọmọ mi ní ọ̀nà yín kí wọ́n lè yè. Ẹ kọ́ ọkọ bẹ́ẹ̀ ṣe máa mú nìyẹn. Oh Lord, teach me your ways so I can live. Teach my children your ways so that they can live. Teach my family your way so that we can live. Jésù Olúwa, ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Ẹ kọ́ àmọ́ mi ní ọ̀nà yín kán lè yè. Ẹ kọ́ aya mi ní ọ̀nà yín, ẹ kọ́ ọkọ mi ní ọ̀nà. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ àmọ́ mi ní ọ̀nà yín káwọn ọmọ mi lè yè. Olúwa ẹ kọ́ aya mi ní ọ̀nà yín kí aya mi lè yè. Olúwa ẹ kọ́ ọkọ mi ní ọ̀nà yín kí ọkọ mi lè yè. Olúwa ẹ kọ́ ìdílé mi ní ọ̀nà yín kí ìdílé mi lè yè. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ mi, mo fẹ́ rìn ní ọ̀nà yín, mo fẹ́ tẹ̀lé wá àṣẹ yín, mo fẹ́ mọ̀ yín. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé ẹ bá ṣe ń gbàdúrà yẹn, mo dẹ̀ ń rẹ́ni sínú ẹni ẹ fẹ́ jáde díẹ̀ lókù. Kí ló fà á? Àwọn ọmọ mi kan ni wọ́n ń dojúkọ ogun ìpìlẹ̀ nínú ayé wọn. Wọ́n ti ṣàlàyé fún mi o, nígbà tí even kan tó ṣàlàyé fún mi gan, wọ́n ní pẹ̀lú ẹ̀kọ́ tẹ́ ti kọ́ wa ogun ìpìlẹ̀ lélẹ̀. Mo á ní ẹ ṣàlàyé ẹ̀ kí n lè gbọ́. Wọ́n ṣàlàyé mi gan mọ́ foundational problem ni. In fact mi rò bá àwọn gan gbọ́jú mọ́ ẹni tó dáràn yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, lẹ́yìn bí ọdún kan tí wọ́n ti ń gbàdúrà nípa ìpìlẹ̀, èmi náà ni mo fún ọ ládùúgbò àwọn oyè ọdún kan, wọn ò rí nǹkan kan. Kí ni mo sọ fún wa? Wọn ò rí nǹkan kan. Tó má rí nǹkan báyìí èsì ló fò níwájú wọn. Ó wá dijọ́ kan wọ́n bá mi sọ̀rọ̀. Wọ́n ní Pastor Sam, ẹ̀yin lẹ́ni ká confront yín tá a bá rí nǹkan kan. Kò sí nǹkan tẹ́ ní kí n gbà tí mi ò gbà. Mo gbà. Nígbà tó ń sọ tán, wọ́n ní ṣé ká sọ pé Ọlọ́run ò gbọ́, àbọ̀lọ́run hate wọn ni, àbọ̀lọ́run ṣe kinní kan ni. Bàtà wọn wá sọ̀rọ̀ tán, wọ́n á ní ṣé ẹ fẹ́ gbọ́ òótọ́ àbí ká tún continue àdúrà. Wọ́n ní kí ni ìdí táwọn afi bá mi sọ̀rọ̀, àwọn fẹ́ gbọ́ òótọ́ ni. Mo ní ẹ̀mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ sì ń wà á mu nínú ẹ̀ṣẹ̀ yín. Ẹni kọ́ lọ́run kó ṣe kinní. How? Ẹ̀yin ò gbọ́ rí ni tí bẹ́ẹ̀ sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó rẹ̀ fẹ́ pọ̀ sí. Ó ní ká má rí kò ṣeé ṣe. Mo ní mọ́mì, mọ ìgbà tí mo bá ń sọ̀rọ̀ nípa ṣọ́ọ̀ṣì yín, sacrifice kò jọ ṣẹ́bọ́ ṣògùngùn tẹ́ ń ṣe lóṣooṣù kiri. Wọ́n á ní ìgbà míì ìyẹ̀pẹ̀lẹ́ máa bù lọ, ìgbà míì wọ́n á ní kẹ́ gé etí aṣọ ọmọ yín kan. Àwọn tára àwọn ò dá ń gbà mí, wọ́n lè nìkan kó aṣọ àkísà àwọn wá oríṣiríṣi. Ìtàn ṣe kò tẹ̀ yé èèyàn mọ́, bóyá wọ́n ti fi babaláwo kún díẹ̀díẹ̀, kò tẹ̀ yé èèyàn. Mo ní lórí ìyẹn náà lẹ ti ń gbàdúrà ọ̀nà àbáyọ lórí ìpìlẹ̀. Ẹ̀rọ bóyá nǹkan tí bẹ́ẹ̀ lè sọ nìyẹn. Ẹsẹ̀ tí mo ní kan kà sí mi lélẹ̀. Ó ní níwọ̀n ìgbà tí ọmọ bá ṣe ohun tó tọ́, oh God, ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ níwájú Ọlọ́run. Ó rọrùn lọ́pọ̀lọpọ̀, kò kọ́ sí wa ní nǹkan kan. Ẹ jọ ewu ló le jù nínú méjèèjì, nínú pé ẹ tún sanwó, ẹ náwó ńlá sókè. Ẹ̀mí Ọlọ́run ní kẹ́ ra màálù fún mi, ẹ̀mí Ọlọ́run ní kẹ́ ra drum set fún mi, ẹ̀mí Ọlọ́run sọ pé orí òkè lẹ́sìn lọ́ máa wẹ̀, ẹ̀mí Ọlọ́run sọ pé kẹ́ lọ wá apẹ̀rẹ̀ méje láàrin ọjà méje. Ẹ jọ ewu ló rọrùn jù pé kéèyàn ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ níwájú Ọlọ́run, àwọn àṣẹ ẹ̀kú dẹ̀ pamọ́. Ewu lè rò bó le ju méjèèjì. Ayé mi o, mo rántí ọdún yẹn lọ́hùn tí wòlíì àgàmọ́ra kan ní London tó tutọ́ sílẹ̀ tó ní káwọn àwọn tó ń wọ ọmọ kan máa la. Ẹ̀yin náà wò, ẹ̀yin náà tẹ báyìí máa ẹlòmíì báyìí máa jẹ kò ní jẹun. Tó bá gbóúnjẹ síwájú tẹ báyìí máa jẹ ẹ ní lè jẹun. Ẹ jọ ewu ló le jù náà ẹ nínú ìyẹn, àti pé wọ́n ní ó dá o kẹ́ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ níwájú Ọlọ́run. A sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Olúwa, ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè bọ́. Ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè rí ìgbà mi lò. Oh Lord, teach me your way so I can live. Jésù, ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè nísinmi lórí ọmọ. Ẹ kọ́ mi ní ọ̀nà yín
kí ogun ìran má jà mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè yè. Olúwa ẹ kọ́ àwọn mi ní ọ̀nà yín kí wọ́n lè yè. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín. Olúwa ẹ kọ́ mi ní ọ̀nà yín. Olúwa ẹ ṣàánú fún mi lónìí kí n lè yè. Ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè bọ́ lọ́wọ́ ogun. Ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè bọ́ lọ́wọ́ àdúrà àgbàkú. Ẹ kọ́ mi ní ọ̀nà yín kí n lè bọ́ lọ́wọ́ àwẹ̀ àgbàkú. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kíní kan wà tá a fi pamọ́ sínú òfin 10 tí Ọlọ́run fún Mósè. Ọjọ́ tí mo kọ́ discover ẹ̀ mo kàn ní ó lágbára o. Mi ìsọjú yẹn ó lágbára ni mo ṣá ń sọ. Ọlọ́run mọ̀ fi kíní yẹn pamọ́ síbẹ̀ ni. Ìdí ẹ̀ ni màá fi wá béèrè kan. Màá béèrè báyìí, màá wá kà sí wa, màá tún wá padà béèrè yẹn. Ìbéèrè yẹn ni pé ẹ dákun, nínú àwọn tá a wà lábẹ́ àdúrà yìí, ta nínú wa tó bọ́ lọ́wọ́ ìbọ̀rìṣà ìrandíran? Ọ̀kìn sọ plainly, ẹ dákun, ta ní ìran ẹ̀kẹrin sẹ́yìn? That is bàbá ìkíní, bàbá ó di méjì, bàbá ó di mẹ́ta, bàbá ó di mẹ́rin. Ta ni tó yẹ pé nínú àwọn tí mo kà yẹn, ìran yẹn wọn ò bọ̀rìṣà? Kò sí, kò gbọ́dọ̀ kí àfi tá a bá kí n ṣe Africans lókù, kò ṣeé ṣe. In fact, a sì rí lára wọn tó yẹ pé bàbá ẹ̀ tàbí ìyá ẹ̀ wọ́n sì ń bọ̀rìṣà, wọ́n sì ń yalé kiri, wọ́n sì ń fi oríṣiríṣi mọ orúkọ Jésù. In fact, láàrin wa ẹ̀ ó ṣe kárí ẹni tó yẹ pé òun gan fúnra ẹ̀ tó bá máa bọ́ ṣe ẹ̀bọ̀ ń jẹta. Mo mọ̀ pé kìrìsìtẹ́nì kan tó yẹ pé anointing oil tó wà nílé wọn á fẹ́ tó pásítọ̀ 7 oríṣi anointing oil. Ẹnìkan ló yẹ kí n mọ̀ ọ́ ní ẹ̀sà àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní kílẹ̀ rí mà wọ́n ní tẹ́lẹ̀ anointing oil tó wà nínú kọ́ńpọ́ọ̀dù wọn wọ́n ní 8 ni. Mo ní ẹyọ kan tó láti rà náà oríṣiríṣi pásítọ̀. Wọ́n ní gbàgbọ́ wọn ni pé tán bá lu gbogbo ẹ̀ pọ̀ wọ́n á fọ ọtọ́ lè, wọ́n á fi rárí, wọ́n á fọ ọtọ́ lè, wọ́n á fi rapá, wọ́n á fi ọtọ́ lè, wọ́n á fi rẹsẹ̀. Wọ́n ní pẹ̀lú ẹ̀ nǹkan bó ṣe lọ ló bọ̀, wọ́n láwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo gbàdúrà ayé yín á tẹ̀síwájú lórúkọ Jésù Kristi. Ó yẹ jẹ́ kí n kà sí Exodus chapter 20 verse 5. Exodus chapter 20 verse 5. Ẹ̀gbọ́n ọ̀tọ̀ ni. Lára òfin tí Ọlọ́run fún àwọn tó ń fún wa nìyẹn, lára òfin 10 ni. Ó ní ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí èmi Olúwa Ọlọ́run rẹ, Ọlọ́run òwú ni mí, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ láti ìran 3 dé 9 nínú àwọn tí ó kórìíra mi. Ẹ wẹ̀yìn ọmọ Ọlọ́run, ṣe rí ìbọ̀rìṣà sí Ọlọ́run, ohun tọ́lọ́run rí ni pé ẹ hate òun lẹ fi bọ̀rìṣà. That is why bóyá bá ń sọ̀rọ̀ yìí tó bá ti yàtọ̀ sí ní orúkọ Jésù, mi tẹ̀ bá wọn ṣe rí náà. Tí n bá ti wà níbì kan tó bá ti yàtọ̀ sí ní orúkọ Jésù, ibùgàn tí pásítọ̀ tó fẹ́ pe orúkọ Jésù yẹn kò bá pè dáadáa, ta ni orúkọ yẹn sàn? Irọ́ o, kì í ṣe mi, mo kún bẹ́ẹ̀ nìyẹn. Bí ìtàn pé mo dákẹ́, mo kàn dákẹ́ kó má dàbí pé èmi ni mo ń lọ tèmi nìyẹn. Àsítọ́bọ̀ jùlọ àwọn lónìí mà, ẹ má bínú. Èmi láyé kan tí mo wá ìmọ̀ máa ń sọ máa ní ẹ ṣe àìmọ̀ ìgbà tán ti bómi ìgbà kan ìgbà táwọn náà lọ ṣọ́ọ̀ṣì. A ní wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn tí ẹnìkan ló pọ̀ jù máa ní ẹ ṣe. Ayé kan ni mo wà, mo dẹ̀ fẹ́ lólè dáadáa, mi máa dẹ̀ máa lọ. Mo believe pé àwọn yẹn tán bá gbọ́ ọ̀rọ̀ mi lénìí, wọ́n máa yin Ọlọ́run lógo fún ayé mi ni. Wọ́n máa blame ara wọn pé kí ló táwọn náà ṣe bẹ́ẹ̀ nígbà yẹn. Mò ń sòótọ́ fún yín. Nǹkan tí bí yìí ń sọ fún wa ni wípé ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà sí Ọlọ́run, Ọlọ́run máa rí gẹ́gẹ́ bíi pé àwọn people hate mi ni, wọ́n máa hate mi Ọlọ́run o. Then oh God, tó bá bẹ̀rẹ̀ sí punish àwọn wọ̀nyẹn, ó lóun lè bínú extend sí dé ìran 4. Ẹ tún lọ farabalẹ̀ ká. Ó ní ìwọ kò gbọdọ̀ tẹ orí ara rẹ ba fún wọn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sìn wọ́n, nítorí èmi Olúwa Ọlọ́run rẹ, Ọlọ́run òwú ni mí, tí ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ láti ìran 3 dé ìran 9 nínú àwọn tí ó kórìíra mi.
nínú àwọn tó kórìíra Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fáwọn Kìrìsìtẹ́nì pé ṣé rí tá bá fẹ́ràn Ọlọ́run dénúdénú ohunkóhun ò gba Ọlọ́run lọ́wọ́ wa, àìmọye àdúrà láti stop láti gbà. Òun ló máa ń fa o tó fi jẹ́ pé àwọn èèyàn máa sọ pé àìsà ṣé kìí ṣe wàhálà kọ́ lélẹ̀ màá ní kí ló dé, àwọn ò gbàdúrà bíi tẹ́lẹ̀ mọ́. Tẹ́tẹ́lẹ̀ yẹn wọ́n á ti lọ ní 3 days marathon 7 days marathon mọ̀ pé àwọn kankan tẹ́ ń ṣe ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ogun. Oh my God, ọ̀rọ̀ Ọlọ́run máa pé if the Bible says that obedience is better than sacrifice, ìgbọràn ó sàn ju ẹbọ lọ. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, nítorí pé èmi fẹ́ràn Ọlọ́run, ẹ má jẹ́ kí n bá ìran mi pín nínú ẹ̀sùn ìbọ̀rìṣà wọn. Bẹ́ẹ̀ni, tó tẹ̀yìn ò bá lọ́wọ́ sí ìbọ̀rìṣà tẹ́ẹ̀dẹ̀ ṣó ẹ̀ nípa ìfẹ́ yín sí Ọlọ́run, irọ́ o. Ó ti sọ fún wa tá bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, aṣáà ti kà lẹ́ẹ̀kan nínú ìwé Ezekiel, tá bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, irọ́ ó yẹ ká ti mọ bẹ̀yẹn lórí gan. Ezekiel 18 verse 19 and 20, tá bá ti ṣe ohun tó tọ́ àti ó tán. Oh Lord, because I love God, don't let me share of the accusation of idolatry of my generation. Don't let me share of the accusation of idolatry of my generation. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, nítorí pé mo fẹ́ràn Ọlọ́run. Ẹ má jẹ́ kí n bá ìran mi pín nínú ẹ̀sùn ìbọ̀rìṣà wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà nítorí pé èmi ti fẹ́ràn Ọlọ́run, nítorí pé èmi ti mọ Ọlọ́run, nítorí pé èmi sin Ọlọ́run tọkàntọkàn, nítorí pé èmi gba Ọlọ́run gbọ́ láì fi ohunkóhun mọ́. Ní orúkọ Jésù Kristi, ẹ má jẹ́ kí n bá ìran mi pín nínú ẹ̀sùn ìbọ̀rìṣà wọn, ẹ̀sùn tá a fi kàn wọ́n fún ìbọ̀rìṣà gẹ́gẹ́ bí àwọn tó kórìíra Ọlọ́run. Olúwa má jẹ́ bá wọn pín bẹ́ẹ̀, Olúwa má jẹ́ bá wọn pín bẹ́ẹ̀. Àwọn máa ti lo ayé wọn bá ṣe fẹ́ lò, wọ́n máa ti lọ báyìí. Lórúkọ Jésù Kristi, má jẹ́ kí ayé wọn bá ayé tèmi jẹ́. Lórúkọ Jésù, Olúwa ẹ ṣàánú fún mi, tó pé mi ti fẹ́ràn Ọlọ́run. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi, mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo ní kò sí nǹkan tá ń pè ní tí mo sọ lẹ́ẹ̀kan, ẹ kí n repeat ẹ̀ náà kí n tó wá sọ kò sí. Ohun tí mo sọ lẹ́ẹ̀kan ni pé kò sí kan tó ń jẹ́ wípé pé Ọlọ́run kì í dáhùn àdúrà tó pé ó ti pèsè ọ̀nà àbáyọ. Kò sí nǹkan tó wà láyé tí ò ní ọ̀nà àbáyọ. Kò sí pé Ọlọ́run ti ẹ̀ gbàdúrà mi, ó tí ì mọ ọ̀nà àbáyọ ni. Téèyàn bá mọ ọ̀nà àbáyọ, kò ná ní làálàá ìṣẹ́jú kan tó ti máa bẹ̀rẹ̀ sí bọ́. Ọlọ́run mi o, ohun àánú tuntun ó máa jáde in few days time. Ó ṣe kó jáde ká tó ṣe Wednesday program mi, ó ṣe é ṣe. Ìgbà yẹn lẹ máa rí i pé kò sí bí ìṣòro ṣe le tó, ìdáhùn ẹ̀ ó yá téèyàn bá ti mọ ọ̀nà, oh God, téèyàn bá ti rí ọ̀nà àbáyọ yẹn. Rí verse 6 ni Exodus chapter 20 verse 6. Exodus chapter 20 verse 6. Ó ní èmi a sì máa fi àánú hàn sí ẹgbẹẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi, tí wọ́n sì ń pa òfin mi mọ́. Oh God. Now, oh God. Ẹjọ́ àwọn wo ni Ọlọ́run sọ kó máa fi àánú hàn fún bẹ́yìn? So kì í ṣe ọ̀rọ̀ pé mo morí kọ́. Ìyẹn lè fi máa rí lómi jọ pé bó ṣe lóun fẹ́ràn Ọlọ́run tó kò rá àánú gbà. Ohun tó fà á ni pé ìfẹ́ ìtẹ̀ṣá ni, kì í ṣe ìfẹ́ ọkàn. Ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú bó ni yẹn ṣe dáa tó, ṣe ni ọ̀pọ̀lọpọ̀ kan kọ́ ṣá. Wọn ò mọ ọ̀nà tí wọ́n lè fi rí àánú gbà. Ó ní technique, ṣé gbogbo nǹkan láyé yìí lọ́lọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa. Gbọ́n tó sọ ń bí ni. Ó ní but showing mercy to thousands. Àwọn wo? To those these are the people, to those who love me and keep my commandment. Àwọn tó ń fa àánú hàn fún ló ti ṣàlàyé yẹn. Ó ní èmi a sì máa fi àánú hàn sí ẹgbẹẹgbẹ̀rún. Then ó wà tẹ̀síwájú àwọn ẹgbẹẹgbẹ̀rún yẹn wọ́n ní nọ́mbà o. Ọlọ́run dá wọn mọ̀ o. Kí ló dẹ̀ fà á? Ó ní àwọn tó fẹ́ mi tí wọ́n sì ń pa òfin mi mọ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run k'Ọlọ́run jẹ́ kí òfin rẹ̀ kó rọrùn fún wa láti pamọ́. Tọ́ni o. Tó máa sọ̀rọ̀ nípa òfin Ọlọ́run, mi ò mọ nǹkan tó lé ń bẹ̀. There was a day tí mo sọ̀rọ̀ nípa the laws of God. Mo rẹ́ni tó sọ fún mi nínú service ẹ̀ ló ní question pé sir pastor lẹ́yìn ó máa rọ̀ yín lọ́rùn láti pa òfin Ọlọ́run. Mo ní what? Ẹni tó sọ̀rọ̀ yẹn kò rọ̀ lọ́rùn ló ṣe ń sọ bẹ́ẹ̀. Àti pa òfin Ọlọ́run mọ́, èmi bìrì pé ó ní the easiest thing láti ṣe. Mo ń sọ̀tọ̀ fún yín. Ó sọ rọrùn jù. Now ẹ ká sọ̀rọ̀ jù lórí ẹ̀, á sọ fún Ọlọ́run.
Jésù Olúwa ẹ mú òfin yín rọrùn fún mi láti pamọ́. Ẹ gbàdúrà ìtọkàntọkàn kẹ wá wò bóyá irọ́ ni mò ń pa. Oh Lord, make your laws easy for me to keep. Jésù Olúwa òfin yín Olúwa ẹ mú rọrùn fún mi láti pamọ́. Òfin yín Olúwa ẹ mú rọrùn fún àwọn ọmọ mi náà láti pamọ́. Tó bá pa òfin yín mọ́ ayé wọn á dáa jù báyìí lọ. Ẹ jẹ́ kó rọrùn fún ọkọ mi láti pa òfin yín mọ́. Olúwa ẹ mú òfin yín rọrùn fún ọkọ mi láti pamọ́. Olúwa ẹ mú òfin yín rọrùn fún aya mi láti pamọ́. Ẹ wọ ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ mú kó rọrùn fún mi láti pa òfin yín mọ́. Ní orúkọ Jésù lẹ ṣàánú fún mi lónìí. Ẹ mú òfin yín rọrùn fún mi láti pamọ́. Ẹ mú òfin yín rọrùn fún àwọn ọmọ mi láti pamọ́. Olúwa ẹ ṣàánú. Ẹ mú òfin yín rọrùn fún ìdílé mi láti pamọ́. Olúwa ẹ mú òfin yín rọrùn fún mi. Olúwa ẹ mú òfin yín rọrùn fún mi. Ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ mú òfin yín rọrùn fún mi. Ẹ mú òfin yín rọrùn fún mi láti pamọ́. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, nínú àdúrà tá à ń gbà lónìí tá a pè ní ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa, ìjìyà ìrandíran kan wà tó jẹ́ pé ó strange létí mi, ó strange gan. It is very very strange. Màá ṣàlàyé kí n tó kà nínú Bíbélì fún wa. Now, Ọlọ́run ní ọ̀rọ̀ kan tó sọ tó bà mí lẹ́rù nínú ìwé Jóòbù. Ọ̀rọ̀ náà ni wípé àwọn kan wà tí nǹkan tí wọ́n ṣe, ẹ̀ṣẹ̀ tí wọ́n dá, ìrékọjá tí wọ́n ṣe, ó bí Ọlọ́run nínú tó bẹ́ẹ̀ gẹ́ pé ó kí ọjọ́ wọn kúrú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n á kú ní rèwerèwe. Wọn ò ní rí ìṣeré àwọn ọmọ wọn tán fi kú dànù. Èyí tó bà mí lẹ́rù ju ẹ̀wà mọ̀. Ọlọ́run sọ wípé ṣe rí àwọn ọmọ yìí ká má sọ pé àwọn ti escape o, torí pé ìjì ẹ̀ṣẹ̀ wọn òun máa fi pamọ́ fún àwọn ọmọ wọn. Àwọn ọmọ ló máa pín yòókù tán dẹ̀ máa jẹ́. Kẹ́ lè mọ̀ pé iṣẹ́ wà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Ó dẹ̀ jẹ́ ká kàwó. Kọ́rọ̀ mi tí mo sọ eléyìí wá. Job chapter 21 verse 19 to verse 21. Job chapter 21 verse 19 to verse 21. Ibẹ̀ gangan ó ní mo fẹ́ kà fún wa. Ṣé ẹ ti rẹ́dì? Bíbélì sọ̀rọ̀ yẹn. Ó ní ẹ̀yin wípé Ọlọ́run tó ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ fún àwọn ọmọ rẹ̀, jẹ́ kí ó san fún, yóò sì mọ̀ àwọn ọmọ nìyẹn. Verse 20. Ó ní ojú rẹ̀ yóò rí ìparun ara rẹ̀, yóò sì máa mu nínú ríru ìbínú Olódùmarè, nítorí pé àlàáfíà kí ni ó ní nínú ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ nígbà tí a bá ké iye oṣù rẹ̀ kúrò ní agbèdè méjì. Ẹ jọ̀ọ́ àṣìbá episode ó dẹ̀ dùn mí. Bá mú ọ̀rọ̀ yẹn word for word kẹ́ ẹ lè rí bí tó wà ní ìdílé tí wọ́n describe yẹn. Ó ní wọ́n máa fi pamọ́ fún àwọn ọmọ ẹ̀. Ọlọ́run tó ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ fún àwọn ọmọ rẹ̀. Ní verse 21 yẹn láti mọ̀ pé Ọlọ́run mú ayé ẹ̀ kúrú, ó gé ní halfway, kò jẹ́ kó dàgbà kó lè fojú ara ẹ̀ jí ara ẹ̀, ṣùgbọ́n wá pamọ́ fún àwọn ọmọ ẹ̀. Ẹ̀rí á sọ fún Ọlọ́run. Ẹ lọ farabalẹ̀ ka Job 21 verse 19 to 21 yẹn. Jésù Olúwa, nítorí pé mo ti mọ̀ yín, ẹ má tò ìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí mi jọ fún mi. Ẹ wo gbàdúrà yìí o. Àkókò àdúrà yẹn gbà o. Tẹ́ bá ní àǹfààní lẹ́yìn ni ẹ gbà o. Ayé yín yẹ kó dáa jù báyìí lọ o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ẹ wo tó bá pé ẹ rí nǹkan tẹ́mi rí nípa ayé yín, ẹ bá gbàdúrà jù báyìí lọ. Oh Lord, because I have known you, do not lay my parents' iniquity on me. Jésù Olúwa, nítorí pé mo ti mọ̀ yín, ẹ má tò ìyà àwọn òbí mi jọ fún mi. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà nítorí pé mo ti mọ̀ yín, ẹ má tò ìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí mi jọ fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ kí àánú yín ṣiṣẹ́ fún mi nítorí pé àwọn ọmọ mi ti mọ̀ yín. Ẹ má tò ìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí mi jọ fún ayé wọn. Olúwa ẹ mú wọn bọ́yọ̀, Olúwa ẹ ràn wọ́n lọ́wọ́. Àánú yín jọ̀ọ́ ṣiṣẹ́, àánú yín jọ̀ọ́ ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi. Ẹ má tò ìyà ẹ̀ṣẹ̀ àwọn òbí mi jọ fún mi. Olúwa ẹ dákun, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ dákun, Olúwa ẹ dáríjì, Olúwa ẹ dákun, Olúwa ẹ jẹ́ kí n yọ, Olúwa ẹ dákun, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ dákun, Olúwa ẹ fàánú bá mi lò. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Jẹ́ ká gbàdúrà yìí náà.
mo fẹ́ ṣàlàyé ní ọdún tó kọjá ni ẹnìkan send a message sí mi. Mo wá ní kí secretary mi, mo ní ọmọ kan gbà yẹn secretary mi ni, mo ní kó kà á sí mi. Ọmọ yẹn gbọ́ ìbò gan. Ohun tó wà nínú tọkùnrin yẹn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ni wípé ó ní òun gbọ́ mẹ́sẹ̀gì mi o nípa ẹ̀ṣẹ̀ ìrandíran o, pé àwọn bàbá kan wà wọ́n á ṣẹ̀ àwọn ọmọ wa jìyẹ, pé ní tòun o ó lóun ò gbàgbọ́. Ó ní tóun dẹ̀ fi gbàgbọ́ ni wípé pásítọ̀ wọn sọ ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ bíbélì, ó sọ fún wọn wípé ó ní ǹjẹ́ òjò ó lè lọ digunjalè kó rọ́ọ̀bù báńkì. Now kí ẹ̀rí dẹ̀ wà CCTV camera gbé òjò pé òun ló rọ́ọ̀bù báńkì yẹn, ṣùgbọ́n gbà tán délé ẹjọ́ adájọ́ wa dájọ́ ikú fún Àìná. Onípásọ̀ wọn béèrè wọn pé ṣó possible ẹ gbọ́, but tó dẹ̀ mo dẹ̀ ń dá ọmọ yẹn lóhùn gbà tó ń kà fún mi ní kò possible, òjò ò lè lọ rọ́ọ̀bù báńkì. Kádẹ̀ rí àìrí pé òjò ló rọ́ọ̀bù báńkì káwọn adájọ́ ikú fún Àìná kò possible. Ṣùgbọ́n mo rẹ́rìn ọmọ tó ń ka kíní yẹn sí mi gbà yẹn sẹ́kìtì mi wá ní ẹ̀sà kí ni kóun fi dá ẹni yẹn lóhùn, mo ní kò need, mo ní ò need àti dáhùn púpọ̀, mo ní ọmọ kan tó máa sọ wà kàn sọ pé good luck sir and your observation is noted. Pé òun tẹ́ ẹ sọ yẹn o pé àti kíyèsí ẹ ṣe. Ó wá lọ call send ẹ̀ tán wá ní ó wá lọ bóyá ọmọ yẹn rorò tó wà mo tún àgbọ̀ kókó lọ́fíìsì mi kí ló ṣẹlẹ̀. Ó ní ìdáhùn tó ń dá ẹni yẹn lóní kí ló tí mi ṣe ṣàlàyé fún mo ló ṣe tó máa ráyè dáhùn mo ló ṣe, mo ló mọ̀dé tí mi ṣàlàyé fún mo ló nǹkan tó fi bẹ̀rẹ̀ mo ní wọ́n náà ló kà á, mo ló sọ pé ní tòun òun ò gbàgbọ́. Mo ní mi kọ́ ni màá wá kọ́ láti gbàgbọ́, mo ní kó filẹ̀ kó má bọ́dà. Ṣùgbọ́n mo wá ní kọ́ ọmọ yẹn jókòó, mo ní ṣé o gba bíbélì gbọ́? Ó ní bẹ́ẹ̀ ni. Mo ló dà tó bá gba bíbélì gbọ́, mo ní ọmọ yẹn tán pè ní Ádámù àti Éfà, wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó dà ó ṣáà mọ̀ pé wọ́n ṣẹ̀ ní inú ọgbà, ó ní bẹ́ẹ̀ ni. Mo ló dà ka Psalm 51 verse 5 fún mi. Bíbélì yẹn lórí tébù mi, mú kan nínú ẹ̀ ka Psalm 51 verse 5 lọ́mọ yẹn dẹ̀ gbé, ó kà lóyìnbó ṣùgbọ́n jẹ́ kẹ́mi kà fún yín Yorùbá. Bẹ́ẹ̀ sọ pé ní tòótọ́ inú ẹ̀ṣẹ̀ ni a ti bí mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Mo ní ṣe o gbàgbọ́ pé òkodoro lọ̀rọ̀ yẹn? Ó ní of course ó gbàgbọ́. Náà mo ní jọ ẹ̀ṣẹ̀ tó ń sọ yìí inú ẹ̀ṣẹ̀ wo ni wọ́n mean ní Bíbélì sọ ń bẹ̀ yẹn? Ó ní ẹ̀ṣẹ̀ Ádámù àti Éfà ni. Mo ní pé bí sọ pé ọmọ gan ni ó lé ọmọ pé bí sọ pé we have come short of the glory of God. Bí sọ pé gbogbo apáta bí àkísà rẹ̀ pé oníbẹ̀ mo ní ẹ̀ṣẹ̀ yẹn mo ní ọmọ náà mo ní Ádámù àti Éfà ni. Kò sẹ́ni tó lè sọ̀tàn kan Ádámù àti Éfà nù wá, ṣùgbọ́n ohun tán ṣe nọgbà Édẹ́nì yẹn tí wọ́n ṣubú yẹn ó sì ń affect wa dòní. Mo ní nípa tara tí òjò bá lọ rọ́ọ̀bù báǹkì, tí evidence bá pé òjò ló rọ́ọ̀bù báǹkì nípa tara òjò náà máa pa wọn ò ní pa Àìná. Ṣùgbọ́n nípa tẹ̀mí kò wọ́ọ̀kì bẹ́ẹ̀. 2+2 kì í ṣe 4 spiritually. Olùyé òun báyìí mo ní ẹ̀ ń tẹ́ni ò mọ̀ nìyẹn. Mo ní wọ́n sì ti kóbá wọn ò ní kóbá yín lórúkọ Jésù. A sọ fún Ọlọ́run mi ní sọ̀kan tó transfer later ní ẹ̀yọ́ mi ní sọ̀kan tó transfer later ibi tí mo sọ̀rọ̀ wọn nìyẹn. Jésù Olúwa ẹ fún mi ní òmìnira nínú ayé yìí, mo fẹ́ ká gbàdúrà yín ká tó lọ gbàdúrà àná. Òmìnira nínú ayé yìí sọ fún Ọlọ́run. Oh Lord, grant me freedom in this world, freedom over darkness, freedom over debt, freedom over stagnancy, freedom over failure. Which one is yours? What is that thing that is contending with your life? I want you to pray to God for freedom from those things. Kí ni àwọn nǹkan tó bá ayé yín fẹ́ra? Mo fẹ́ kẹ́ gbàdúrà fún òmìnira báyìí. Jésù Olúwa ẹ fún mi ní òmìnira nínú ayé yìí. Òmìnira nínú kíni? Ètò bá jẹ́ ti yín bẹ̀. Òmìnira nínú àìrọ́mọbí. Òmìnira lọ́wọ́ àìlọ́kọ. Òmìnira lọ́wọ́ àìláya. Òmìnira lọ́wọ́ agbára òkùnkùn.
òmìnira lọ́wọ́ gbèsè, òmìnira lọ́wọ́ àìsàn, òmìnira lọ́wọ́ ìdójúlójú kan, òmìnira lọ́wọ́ ìfàsẹ́yìn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa fún mi ní òmìnira nínú ayé yìí, Olúwa fún mi ní òmìnira nínú èyí tó bá jẹ́ ti yín bẹ́ẹ̀ máa mú. Ṣé àìsàn ni ẹni kí Ọlọ́run kó fún yín ní òmìnira nínú àìsàn? Ṣé ìdólójú kan ni ẹni kí Ọlọ́run fún yín ní òmìnira nínú ìdólójú kan? Lórúkọ Jésù Olúwa fún mi ní òmìnira. Tó bá jẹ́ pé lórí gbèsè ni ẹni kí Ọlọ́run fún yín ní òmìnira lọ́wọ́ gbèsè. Tó bá jẹ́ pé nípa àìní ìbàlẹ̀ ọkàn lórí àwọn ọmọ, ẹni kí Ọlọ́run kó fún yín ní òmìnira lọ́wọ́ àìbàlẹ̀ ọkàn lọ́wọ́ àwọn nípa ọ̀rọ̀ àwọn ọmọ. Ẹ sọ fún Ọlọ́run kó fún yín ní òmìnira. Ẹ gbọ́dọ̀ gbé ìgbé ayé tó dára, ẹ gbọ́dọ̀ gbé ìgbé ayé tó níláárí. Ẹ gbàdúrà fún òmìnira nípa tara, òmìnira nípa tẹ̀mí. Ó yẹ máa gbàdúrà Jésù, ó yẹ máa gbàdúrà ìjọ. Ẹ gbàdúrà fún òmìnira. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ dákun ẹ jẹ́ ká lọ sínú àdúrà náà wa. Ibi la ti ń béèrè náà. Ẹ wo tó yẹ pé mi ní àdúrà tá a ṣe gbà tán yìí, ó tó lò láti fi béèrè lónìí. Pé kí Ọlọ́run kò fún yín, tẹ́ bá dẹ̀ ní nǹkan mi tẹ́ fẹ́ gbàdúrà yìí lórí àkókò òmìnira lílé. Ní tó bá wù yín ní kẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run, ohun tó bá wù yín ní kẹ́ ní k'Ọlọ́run kó mú kúrò, ohun tó bá wù yín ní kẹ́ ní k'Ọlọ́run kó fi kún, ohun tó bá wù yín ní kẹ́ ní k'Ọlọ́run kó pààrọ̀, ohun tó bá wù yín ní kẹ́ ní kí Ọlọ́run kó túnṣe. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ má dòde ẹnikẹ́ni. Àdúrà òmìnira la pè é, wà á dẹ̀ pé ní àdúrà àánú, kẹ́ ẹ bẹ̀bẹ̀ fún àánú. Ó yẹ máa gbàdúrà. Ẹ dákun ẹ gbàdúrà yẹn. Ẹ̀rí yín ni mo fẹ́ gbọ́ o. Ẹ̀rí yín ló lè mú ọkàn wa yọ̀, ẹ̀rí yín ló lè mú ọkàn wa balẹ̀, ẹ̀rí yín ló lè mú inú wa dùn. Ẹ gbàdúrà kẹ́ lè ní ẹ̀rí, ẹ gbà dáadáa kẹ́ lè ní ẹ̀rí. Ó yẹ máa gbàdúrà. Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà. Jésù Olúwa ẹ ṣàánú, Jésù Olúwa ẹ ṣàánú, ní orúkọ Jésù Kristi Olúwa ẹ ṣàánú. Ọlọ́run àgbáyé, Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ní orúkọ Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí, Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, Ọlọ́run tó wòsàn tó lè ní ẹni èmi ni tí ń jẹ́ èmi ni. Ọlọ́run ayérayé bàbá lónìí, Ọlọ́run á dáhùn àdúrà yín lórúkọ Jésù Kristi. Àánú rẹ̀ yóò ṣiṣẹ́ fún yín o. Mo ní òjò àánú rẹ̀ lórúkọ Jésù yóò rọ̀ dé ilé yín. Bí mo bá ṣe ń gbàdúrà yìí, òjò àánú Ọlọ́run yóò rọ̀ dé ilé yín. Òjò àánú lórúkọ Jésù Kristi yóò rọ̀ ká ọmọ yín. Níbikíbi tí àwọn ọmọ yín bá wà, níbikíbi tí àwọn ọmọ yín wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ohunkóhun tó bá tí ìbá àwù kan máa ṣe lọ́wọ́, àánú Ọlọ́run, òjò àánú Ọlọ́run yóò rọ̀ dé ọ̀dọ̀ wọn lórúkọ Jésù Kristi. Ọlọ́run dáwọ́lé wọn. Mo ní Ọlọ́run á dáwọ́lé wọn. Mo ní ìdáwọ́lé Ọlọ́run lórúkọ Jésù Kristi yóò dé ọ̀dọ̀ wọn. Bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ẹ ó láyọ̀ ní ìhà gbogbo lórí ohun gbogbo nínú ayé yìí lórúkọ Jésù Kristi. Ohun gbogbo tẹ́ bá pète láti ní ayọ̀ lé lórí, ayọ̀ yẹn á kún lé wọn lórí. Ayọ̀ yẹn á kún lórí àwọn ọmọ yín, ayọ̀ yẹn á kún lórí ayé yín, ayọ̀ yẹn á kún lórí iṣẹ́ yín, ayọ̀ yẹn á kún lórí ìdílé yín. Bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, ẹ wòrà yín sùsùn, ẹ sọ èrè ńlá lórúkọ Jésù Kristi. Ọlọ́run yóò ṣe yánu o. Agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Ògo ní fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Yẹ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú Ọlọ́run gbà. Mo ní orúkọ Jésù Kristi, ẹ rí àánú Ọlọ́run gbà. Ọ̀nà ṣí fún yín. Ògo Ọlọ́run farahàn. Agbára wà láàyè rẹ̀ ó ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.